Ifá wá ó tù ọ̀rọ̀ kò já sí gbó kò já sọ́dọ̀ fọwọ́ ìdè yóò fi gbé ọmọ tuntun Ọ̀rúnmìlà wá. Hello. Ndéèdè ọjà ṣe fífó. Okay, I'm not machine nine. This is just for practice. Yes. Okay. Ofu ogbe. Ofu nagbe. Ire. Then after this we ask Iraiku, Aje, Oma, Bogwere, whatever. Then whatever any sacrifice that if asks us to do, we do it. Are you getting me? Yes. Does that include a boriru? Yes. Yes. Now the next processing now is that we got to wash the Ikin that we made Apetebi decision on. Are you getting me? Yes, so you watch the Ikin that the initiation was done on. Yeah. Then we've washed the Ikin. Now we are going to wash the fowl legs. Now the next processing now. I'm going to kill the fowl for the Ide. Anyway, Ẹ̀rìkínà wẹ́jẹ́ olúfẹ́ oúnjẹ bí, ẹ̀rìkejì wẹ́jẹ́ olúfẹ́ oúnjẹ bí o, ẹ̀rìkẹta wẹ́jẹ́ olúfẹ́ oúnjẹ bí, òkòkò yẹlẹ̀ ní dájọ́ ìdí ìrọsẹ́ bí o. Òkòkò yẹlẹ̀ ní dájọ́ ìdí ìrọsẹ́ bí, rẹ̀ ní dájọ́. Òun ní dájọ́ ìdí ìrọsẹ́ bí o, ẹ̀rìkínà wẹ́jẹ́ olúfẹ́ oúnjẹ rẹ̀, ẹ̀rìkejì wẹ́jẹ́ olúfẹ́ oúnjẹ rẹ̀ o, ẹ̀rìkẹta wẹ́jẹ́ olúfẹ́ oúnjẹ rẹ̀, òkòkò yẹlẹ̀ ní dájọ́ ìdí ìrọsẹ́ rẹ̀, òkòkò yẹlẹ̀ ní dájọ́ ìdí ìrọsẹ́ rẹ̀. Re dájọ́ ìjẹ́ kókó màrí o wá wọlé ọ̀yẹ̀lẹ̀
Oloye le kó wá bá nìyẹn lẹ́rú o. Àwọ̀ yẹlẹ. Oloye le kó wá bá nìyẹn kókó màdé o. Àwọ̀ yẹlẹ. Oloye le kó wá bá nìyẹn lẹ́rú o. Àwọ̀ yẹlẹ. Oloye le kó wá bá nìyẹn kókó màdé o. Àwọ̀ yẹlẹ. Oloye le kó wá bá nìyẹn lẹ́rú o. Ọ̀yẹ̀ màdé ń dúró lọ. Ndúró lọ. Ndúró lọ. Ọmọdé igana ọmọdé ibobota. Gẹ̀ sorodo sorodo. Gẹ̀ sorodo sorodo. Onídìró àdá ti tán má jẹ̀gbín. Ilé kànáà kókó líwo. Onídìró kú ọmọ tàwáyé o. Ẹyẹ ò sorodo sorodo. Ọyẹ ò sorodo sorodo. Onídìró àdá ti tán má jẹ̀gbín. Sorodo sorodo. Onídìró kú ọmọ tàwáyé o. Look for a snail. Ikin. Yes. You put the water of the snail on it. Then you get some yam. Cut the yam's head. Then the Apetebi, we go and make the yam for pounded yam. Pounded yam. Yes. And the Apetebi will cook the fowl. That was sacrificed. The cook will bring back to the fowl. You get me? Yes. Everybody will eat pounded yam and the fowl. Then any elbow that's come out, he will come back to do the elbow from the udu that was being cast. Yes. Now, Baba, for final clarification, in this ritual ceremony, the woman does not bleed on the actual Ikin. Bleed? Yes, when she's bleeding from the incisions, her blood does not fall on the Ikin. Am I correct? Yes, you're correct. It's not fall on it. It's not compulsory that blood must fall on it in Ijebu, in my own compound. I see. Hello? Yes, sir.